irọ́ lẹ pa mọ́ mi, mi ò ṣèpàdé kankan pẹ̀lú adájọ́ àgbà ilé wa. Tinubu ló sọ bẹ́ẹ̀. Ìgbìmọ̀ ìpolongo fún ààrẹ tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn, Asiwaju Bola Tinubu ti sọ̀rọ̀ síta pé irọ́ tí ò ní òótọ́ kankan nínú ni wọ́n pa mọ́ òun, wípé òun ṣe ìpàdé pọ̀ pẹ̀lú adájọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Ọ̀nìọlápọ̀ Olúkáyọ̀dé Aríwọlá tó jẹ́ adájọ́ àgbà fún ilé wa. Wọ́n sọ nínú irọ́ náà wípé wọ́n ṣe ìpàdé ìdákọ́ńkọ́ ní orílẹ̀-èdè London. Ìgbìmọ̀ ìpolongo fún ààrẹ tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ọ̀hún, ìyẹn Asiwaju Bola Tinubu, wọ́n ní irọ́ tó jìnnà sí òótọ́ ni wọ́n pa mọ́ Asiwaju Bola Tinubu wípé kò ṣe ìpàdé kankan pẹ̀lú adájọ́ àgbà ilé wa. Nínú ọ̀rọ̀ tí wọ́n ń gbé káàkiri orí ayélujára ọ̀hún ni wọ́n ti sọ wípé ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú adájọ́ àgbà ilé wa ló jẹ́ ìdákọ́ńkọ́, tí kókó ìpàdé ọ̀hún sì jẹ́ wípé kí adájọ́ àgbà ilé wa kó lè dájọ́ èyí tí yóò ṣègbè lẹ́yìn Asiwaju Bola Tinubu. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta ní ikọ̀ olùpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú APC, ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà, ó sọ wípé orílẹ̀-èdè France ni Bola Tinubu wà báyìí, kò wà ní orílẹ̀-èdè London. Báwo ni yóò ti ṣèpàdé kankan pẹ̀lú adájọ́ àgbà Aríwọlá? Wọ́n ní irọ́ ni wọ́n pa mọ́. Nínú ọ̀rọ̀ Ọ̀nànúgà, ó sọ báyìí wípé irọ́ ni ọ̀rọ̀ náà. Asiwaju Bola Tinubu kò ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹnìkankan o. Ọ̀nànúgà ní afẹ́fẹ́ ti fẹ́ àti rí yẹtuyẹtu adìrẹ, àti wípé àwọn ẹgbẹ́ alátakò ni wọ́n wà lẹ́yìn ọ̀rọ̀ ọ̀hún, tí wọ́n sì ń gbé ọ̀rọ̀ tí ò ní ṣe pẹ̀lú òótọ́ tí wọ́n ń gbé káàkiri orí ayélujára. Àtẹ̀jáde náà ló lọ báyìí wípé ìròyìn irọ́ ni wọ́n ń gbé káàkiri. Àgbà òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Asiwaju Bola Tinubu, kò lọ sí orílẹ̀-èdè London, orílẹ̀-èdè France ló lọ. Tinubu kò ṣèpàdé pọ̀ pẹ̀lú ẹnìkankan ní orílẹ̀-èdè London. Ẹ yé parọ́ mọ́, irọ́ lẹ̀ ń pa mọ́ mi o, mi ò ṣèpàdé pọ̀ pẹ̀lú adájọ́ àgbà ilé wa. Tinubu ló sọ òkodoro ọ̀rọ̀. Hello viewers, subscribe to Ore TV channel. Kò ní já yín lówó rárá, ẹ subscribe.